múra síṣẹ́. Iṣẹ́ lòògùn ìṣẹ́. Múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ la fi ń dẹni gíga. Ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámídé. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. Ṣọwọ́ ń yá o, ṣọwọ́ ń yá. Ṣọwọ́ ń yá o, ṣọwọ́ ń yá. Ṣọwọ́ ń yá létò ratata tọmọdé ń gbọ́. Ṣọwọ́ ń yá létò ratata tọgbàlagbà ń gbọ́. Àwa ń gbádùn ètò yìí o, à ń gbádùn ètò yìí o. Ṣọwọ́ ń yá létò, ṣọwọ́ ń yá ti dé. Jagunlabi wọ̀lú, alára àgbà yìí dá ti dé. Ogun lèkè sàmọ̀, ọmọráyé lógún. Ìkòyí ẹ̀ṣọ́, ọmọ adìyílẹ̀ dógún. Jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́. Jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́. Nímí ní jọjọ, ní skunkẹ́lẹ́ tótótó. Nímí ní jọjọ, ní skunkẹ́lẹ́. Ọlọ́run tó ní gbogbo àgbáyé mo tún ti dé yẹ́s. Èdùmàrè tó ní ká sùn láyọ̀ ká jíire ìwọ lèmi mà tún ké sí lónìí. Àbálábà aláṣẹ tó ní gbogbo àṣẹ pátápátá ìwọ lèmi mọ̀ képe lẹ́ò ọba mi Aláwùrábí kókókó tó kọjá kakaka gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ ọlọ́run tó kọjá gbogbo kàásì nǹkan lẹ́ò ọba mi tí gbogbo ayé farati tó wò sí ní farato nǹkan náà fáwàbàdà àwíká tó rí amọ̀ká tó mọ̀ àwáká tó wá àríká tó rí akẹ́nika tó kẹ́ni ajẹnika tó gẹni ni ọlọ́run ọba mi Èdùmàrè tó nímọ̀ ju gbogbo onímọ̀ ayé lọ lọ́ọ̀bá mi Aláwùrábí ìwọ̀là pátápàrà ẹkùn ọkọ̀ òkè awífúnni ká tó dání àgbà tó ju ìjàkadì lọ lóko rẹ̀ lọ́ọ̀ ọlọ́run ọba tá a wò tá a lè wò tán a pè a lè pè tán a kí a lè kí tán a gẹ̀ẹ́gẹ̀ẹ́gẹ̀ a lè gẹ̀ẹ́ tán àpátápàrà gbangba wálé òkodoro ọ̀rọ̀ wí fúnni kí tó ṣe bẹ́ẹ̀ kí tó fi nǹkan fúnni ọba tí ò tún ní sọ fún èèyàn tí ó sì ṣe ohun tó bá wò ó jókòó lájùlé ọ̀run ó ń ṣe nǹkan tó wò lájùlé ayé àgbàlagbà tó kọjá àgbààgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe ìpàdé lóríta mẹ́ta gbangba kí wọ́n bá lè rí mi gbà lẹ́ò ọba tí ò ní jagun tí ó fi gbalẹ̀ ń bọ̀ jẹ́ pé wọ́n náà ló ní ìwọ olùkọ́ ọ̀rọ̀ kan tí ó wọlé alábòsí tí ó sì bà gbogbo nǹkan jẹ́ mọ́ lára lẹ́ò òjò ńlá tí pani wọlé lẹ́ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta àtìgbà tí ò lóǹkà ìwọ làrá ńlá tí fagiya lóòrò tí ò sì ní tóbi ti rẹ lásán gbogbo ayé ní ọmọ àṣà kíjokíjo afẹ́fẹ́ rẹ a máa dààmú ológì débi kó nílẹ̀ fún àwọn aṣọ pé òun jẹ́ nǹkan kan ìyá ọba mi Aláwùrábí sẹ́ ìwọ yìí kan náà lọ́ba tí ń pín nǹkan fẹ́ni tí ò ní nǹkan òun fẹ́ni tí ò níre òun fẹ́ni tí ò láyọ̀ ọba mi tí ó gbayọ̀ lọ́wọ́ ẹni tí ó yayọ̀ jù láyọ̀ jù tí ó sì fẹ́ni tó rò pé òun ò ní láyọ̀ rárá fáwàbàdà ìwọ ní ìlera fún gbogbo ẹni tí ò ní lera ìwọ náà láláìlera fẹ́ni tó rò pé lera òun fẹ́ máa fi dààmú ẹni tó ṣe bẹ́ẹ̀ tí ò ní ìwọ yìí kan náà lòkèlè kan ṣoṣo tí ó bọ̀yàn lábọ̀yé téèyàn sì ní kí gbèdì mọ́ láì fáàbàdà ìkòkò kan ṣoṣo tí ń gbé oúnjẹ fún gbogbo ẹ̀dá ádámọ̀ ìwọ lọ̀pá kan ṣoṣo tí ń darí gbogbo àgbáyé ìlẹ́ o Fúlàní ayé òun ọ̀run ìlẹ́ o ìwọ nílò òróró tí ó kù wọ́n ní ìsìn ọ̀gá àádọ́dẹ́ ń gbòòbò ni ọba tí ń gbénú ọ̀rọ̀ tá a fi ń sọ jáde ọlọ́run ọba mi tí ń jẹ́ ọ̀rọ̀ tí gbogbo èèyàn ń sọ tí ò sì ní tán fáàbàdà ọ̀nà lórúkọ rẹ̀ jẹ́ arìn má lè tán ìwọ lójú tí ó mọ rí gbogbo àgbáyé tí ò sì ní sẹ́ni tí ó farapamọ́ kúrò lọ́dọ̀ rẹ̀ ẹni tí ń sọ̀rọ̀ ayọ̀ fún gbogbo ẹ̀dá ádámọ̀ ìwọ kan náà lè ní inú àwọn wòlíì ọ̀rọ̀ tó bá sọ jáde lẹ́nu àwọn tí a ka Àlùkùránì kò sẹ́ni tó lè tú tán ìwọ yìí gangan ló ń bẹ lọ́dọ̀ àwọn bàbá mi àti àwọn ìyá mi tí wọ́n ń pera wọn lóníṣẹ̀ṣe ńlẹ́ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayù awẹ́dẹ́wẹ́mọ odò rẹ kọjá ń téèyàn lè kánlù àbàtà rẹ kọjá ń téèyàn lè kẹsẹ̀ bọ ìwọ yìí kan náà lójú oró tí ẹ máa lékè omi òsì bàtà ni ẹ yóò máa lékè odò ní abẹ́rẹ́ kan ṣoṣo tí wọ́n sọ fún gbogbo ẹgbàágbèje ènìyàn
ìwọ yìí nìkan ni dókítà tí ó máa wo gbogbo èèyàn tí ó sì jẹ́ wípé ara wọn máa le lẹ́ò kápẹ́ńtà tó kan ọ̀run tó fi ṣe bẹ́ẹ̀ tó fi bo ayé tí ò sì ṣe kéyìn tí ò nígi tí ò lópò lẹ́ò bricklayer tó ṣe bẹ́ẹ̀ tó mọ gbogbo ohun tí ń bẹ nínú ilẹ̀ àtòkè àtayé àtọ̀run kò sẹ́nìkan tí ó sọ pé bó ló ṣe mọ́ ǹlẹ́ ọba mi aláwòrábí the physician that knows everything about physics ọ̀rọ̀ rẹ kọjá kàásì nǹkan orúkọ rẹ kọjá gbàgbé tí ò ló ń kà lẹ́nu mi n kò jẹ́ pé jagunjagun tí ayé ń sáyà ni ọ́ ìwọ lògìjọ tí ó máa ṣe bẹ́ẹ̀ tí ó máa wà nígbà gbogbo ọ̀gànjọ́ ni ọ́ òrùgànjọ́ àwọn kan wò sùnsùnsùn wọn lóru là á ṣe kàmú ní ọlọ́run ọba mi ní jọ́gànjọ́ àtọ̀sán àtòru kò sígbà tó ṣe kàtọ́ lọ́wọ́ ọba mi ò mọ̀ ọ̀tá fàsókè tó yí borí ní ebí wọn náà ló dé tí wọ́n yí borí ìwọ lọ́rùn àṣíborí ìwọ nílé àtẹ̀tẹ̀ tán ìwọ yìí kan náà lọ́ba mi tó pínra rẹ̀ sọ́nà ìgbà tí gbogbo wọn sì máa antagonize ara kò kú sí ní táṣe sí bóní mùsùlùmí tí ń sọ wípé sí òun iná lọ́dájú bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n pe lẹ́yìn ẹ̀sìn kìrìsìtẹ́nì kò sẹ́sìn ní ìmọ̀ ó sì ń bẹ lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe tọ́pọ̀lọpọ̀ ń fẹ́ ní tẹ́ńdẹ́lú ìwọ sì rí ọ̀run nìkan ní mẹ́ni tí ó là àjẹpẹ́wọ̀ lọ́run mẹ́la tí gbogbo àwọn oníṣẹ̀ṣe ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń forí balẹ̀ fún Olódùmarè ọba mi aláwòrábí lẹ́ò ọlágbára àpọ̀ ó ṣe bẹ́ẹ̀ olójú ńlá ẹlẹ́sẹ̀ ńlá ọlọ́wọ́ ńlá ẹlẹ́nu ńlá ọba mi tó jókòó lọ́run tí sì ń ṣe gbogbo nǹkan tí ń bẹ láyé àwọn ń bẹ̀rù ìgbà ń forí balẹ̀ fún un nígbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sìn ọ́ gan ò mọ̀ ọ́n ìwọ lẹni tó kò tí ò mọ̀ ẹni mọ̀ ọ́ gan ò kó àwọn tó sì mọ̀ ọ́ gan tí wọ́n tún kò gan wọn ò tún ṣe bẹ́ẹ̀ wọn ò lóye bó ti jẹ́ ọba mi tó farapamọ́ títí tó jẹ́ wípé Mósè rákẹ̀yìn sí rẹ̀ ojú rẹ̀ ràn bí òrùn ní ẹ̀kínni ọlọ́run tó kọjá nínú ọ̀wọ́n iná ń gbé ìgbà òsèrun kàáyàbàyàbàyàbà ní sí parí máa sí kárí ní sí pé mo ṣe kí ni wọ́n bẹ̀rẹ̀ bọ̀ nínú ẹ̀mí Maluda Tefes Roberto Carlos ìfẹ́lẹ́fọ́ ayé nìyẹn kì í ṣe tọ̀run ọlọ́run ọba mi ọ̀pọ̀ sẹ́ẹ̀ bẹ́nìkan tí ń pẹ̀lú àpòun lògùn lékè ńbẹ̀ lẹ́nìkan tí ń sọ pé Ṣàngó dáre ọlọ́run ìwọ lòun jẹ́ bẹ́ẹ̀ sẹ́ ọba mi ti sán bí àrá arọ̀ bí òjò afẹ́ bí afẹ́fẹ́ ajá bí ìjì apá lọ́lọ́lọ́lọ́lọ́ bí ẹni wípé mi adágún ni. ọkọ̀ ọ̀rẹ́ máa wà lẹ́nu mi títí láì fá àbàdà n ò sì jẹ́ pé wọn náà ló ń ṣe n ò lóògùn n ò ní fá bẹ́ẹ̀ ni n ò ní Kùránì kọ́lá àwọn òní wíwéèrè hàn ìwé yìí nìkan náà lọ lọ́wọ́ ọba mi aláwòrábí ẹnìkan wọ́n sùnsùn ó ní dókítà Ọlámídé mo ní ó ní kódà ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ó lọ kọjá pé ẹ lọ mu láti ibìkan mo ní wọ́n mà ní inspiration aláàánú ẹ̀mí yẹ rẹ̀ aláwọn ọba mi Èdùmàrè mo ṣe kábíyèsí wọ́n sì máa kì ọ́ lọ títí ayé mi ó yàtọ̀ sáwọn kan tí wọ́n sọ pé báyìí tí ò sì ní rí bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ọba mi tó jẹ́ pé bó bá sọ̀rọ̀ ó lè pọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n ṣe ni kí ló wà á mú un sí ẹnìkan ní bọ́lá bá ti sọ̀rọ̀ báyìí kì í yí padà ọlọ́run máa yọ ọ̀rọ̀ rẹ̀ padà rántí mi nínú ìwé mímọ́ kan ó lé mi ni mo yan ìdílé sáwọn ìdílé éèlì pé yóò máa gbé lórí àlùfáà fún mi oníṣègùn àníìsìn oníkan máa rí torí kíni torí ó fúnni àti fíníàsì ni rántí Fìrìhánà nínú àlùkùránì ọlọ́run ọba mi fi jọba ọwọ́ ṣe bẹ́ẹ̀ ọwọ́ agẹ́sìkò ọlọ́run ta ní ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá mi àlá lọ́wọ́ awọ́sùnsùn pé Fìrìhánà wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n jọ lójú nàmúrúdù bẹ́ẹ̀ wọ́n eṣinṣin téèyàn ń fọwọ́ pa flies náà lọ́pàá Fìrìhánà nìkan rìn mélòó láyé ọ̀hún ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ọlọ́run ọba mi nínú olùfá nígbà tí àwọn màámi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ arógbàsọ má balẹ̀ ẹlágàrà akọ ẹ káàbọ̀ sórí ètò Sọ́wọ́nyá ẹ jẹ́ kí bàbá àti bàbá tiẹ̀ kọ́kọ́ kí n náà lẹ́yìn ìgbà náà dókítà Ọlámídé èmi náà wà kí n káàbọ̀ alẹ́gbẹ̀ mi sì ti ń bẹ́lẹ̀ agbára bá a bá ti lọ bá a bá ti dé ẹ gbọ́ kílákílà lónìí ẹ mọ̀ wípé alárè ọjà gbá pápá yọ pọ̀nmọ́ nǹkan gbé nǹkan hànú lónìí tá a jọ wà ń bẹ̀ bàbá àti màmá ǹjẹ́ ń bẹ́lẹ̀ agbára wọ́n láwọn ń bẹ̀ o màmá ẹ káàbọ̀. Kálárẹ̀ bá ṣẹ́nu rẹ̀ mẹ́ni ṣáyẹ̀gbà tẹ̀mí gbẹ láti inú gíròkò ní ẹ̀bẹ̀ ní dókítà yọ ẹ̀rọ táwọn ẹlẹ́bà nílùú Àbújá lẹ́gbẹ́ ní kò lè káàsì mú ní lẹ́rọ táwọn ẹnu gíròkò gbọ́n káàsì mẹ́sàn-án ọkọ mi gàrẹ́ oúnjẹ fìlẹ̀ lé kálárẹ̀ ṣàánú rẹ̀ ẹlẹ́bẹ̀wẹ̀ ṣìkú kalẹ̀.
mẹ́ni ẹ̀nẹ́lẹ́mẹ́ nígbà tá a sì ti wá ní pìkáàsì ló ti sọ̀rọ̀ báyìí lẹ́yìn ẹ̀jẹ̀ máa mí gbogbo ẹ̀mẹ́rà wọn ojú mi máa rí nǹkan tó alágbó ọ̀tà mọ́ alágbára pọ̀. wọ́pọ̀ mọ̀wé mọ̀rọ̀bọ̀ mo ní ọ̀dùn mo ní kìíní mo gba skiyaski yagba yaski entertaining refreshing and tantalizing. Samuel Olúbáyọ̀ Ọlámídé ni orúkọ mi onílé eléyìí ẹ̀kú ilé àlejò eléyìí ẹ̀kú ilé àti wà lórí ètò Ṣọwọ́nyá pẹ̀lú dókítà Ọlámídé apọ́nbẹ́pọ̀ rẹ́pírẹ́sẹ̀ntà MC tó gba skiyaski yagba yaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káfàtà oníjọba òfìjọba kingdom. ẹ gbọ́ bò láti wá ṣe lónìí ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ jẹ́ ìdókè lọ́nà bí n bá ti padà dé a máa tẹ̀wájú wọ́n ń lọ mò ń bọ̀ n ò tí ì dé. iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga Ṣọwọ́nyá pẹ̀lú dókítà Ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn ẹ má gbàgbé wípé ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ pọ̀lọ́mọ̀ ọba mi ló dídì fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọmúdì ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káfàtà ní tilé tóko èmi á sì máa jẹ́ kó yé yín pé òjò pátápátá fèrè kókò lu bàtáyà pátápátá apàpátá lórí àpáta fẹ̀ràn akátapàtà sẹ́nu ó jẹ́ akátá tó sì lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọ̀pọ̀lọpọ̀ nípàtà ọlọ́run ọba mi Èdùmàrè ní kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà kópa alápàtà mi pátápátá lẹ́wọ̀ ọba mi àláwọ̀rà bí abalábídí Olódùmarè náà láṣẹ bẹ́ẹ̀ tá a wà yìí ìhà yìí náà láti tí wọ́n fi abídí tí a máa fi yan ọlọ́run ọba mi Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ń wò wá thank you very much ẹ̀yin tẹ́ ń bẹ lórílẹ̀‐èdè Benin Republic tẹ́ ń wò wá thank you very much ẹ̀yin tẹ́ sì ń bẹ ní orílẹ̀‐èdè Burkina Faso ẹ̀yin tẹ́ ń bẹ ní Nigeria ẹ̀yin tẹ́ ń bẹ ní South Africa thank you very much and people that are watching us all over the world thank you very much ẹ̀yin tí wà ní Baghdad ẹ̀yin tí wà lórílẹ̀‐èdè America thank you very much because láìsí ẹ̀yin wàláì tàláì kò lè sábà ń bí dókítà Ọlámídé ó gbé ẹ̀yin ẹ̀yin TikTok mo bá yín sọ̀rọ̀ ẹ̀dáhùn mo kọ́mẹ́ǹtì lórí TikTok yìí reply mọ́ bínú kọ́lẹ́mù ọ̀sánù ni èyí á máa sọ fún yín pé lọ́pọ̀ ọ̀gbà tẹ́ ẹ bá fẹ́ bá dókítà Ọlámídé sọ̀rọ̀ kò sẹ́ni tí ò fẹ́ ní nọ́mbà dókítà Ọlámídé lọ ẹ bá mi sọ̀rọ̀ lójú òpó WhatsApp ní kíá mọ́sá tí n bá ti rí náà ni wọ́n dá yín lóhùn bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ lórí Facebook ní kí a mọ̀ sá ọ̀pọ̀ ọgbà lọ́jọ́ pé ṣáyé TikTok tẹ́wọ̀n ọlọ́nkàn pé kẹ́ ẹ mọ̀ fọ́lù wa kẹ́ ẹ pọ̀ kẹ́ ẹ mọ̀ fọ́lù wa báwọn ni ọ̀pọ̀ ọgbà lọ́jọ́ pé àtiráyè sọ pé tó mo fẹ́ ọ̀nà jì àwọn síbẹ̀síbẹ̀ níwọ̀nba àgbàtà yìí bá ti ń wà lórí WhatsApp lórí Facebook lórí Twitter bẹ́ẹ̀ bá fi ṣọwọ́ gan bọ́ bá pé wákàtí kan àjẹkù mo wà lórí ètò ni lẹ́yìn ìyàn ẹ gbàgbé Ọlọ́run ti wà ńbẹ̀ kí láà fi yan Ọlọ́run bá mi lónìí lágbára abidi Olódùmarè má wà pípé àjà bí bàtà dídòjé èjò ẹ̀yẹ fífìlà gígèlè gbígbàgòdà bẹ́ẹ̀ bá ti dórí kíni bẹ́ẹ̀ bá ti torí jí náà láà fi yan Ọlọ́run ọba mi lónìí jí jíjí ńlá ní Ọlọ́run ọba mi ti wo gbogbo ayé jí jẹ̀lẹ́ńkẹ́lẹ́ Ọlọ́run ọba mi Olódùmarè ọlọ́kọ̀ ti wa gbogbo ẹ̀dá ènìyàn jí jagunlabi tó lágbára kọjá mímọ́ jí jẹ́ńgbẹ́ tí èlé ọba mi tó yẹyẹ kọjá gbogbo ẹni tó lóye jíjẹ ti bíjẹ tòun ni Ọlọ́run ọba mi tí ó ṣe bẹ́ẹ̀ tí yóò jẹ gbogbo ìyà yí pátápátá tí ò sì sẹ́ni bẹ́ẹ̀ tí yóò sọ pé bí ìbò jí júmbà lónìí ọba omi lolódùmarè bó bá rọ̀jò gbogbo ayé ní ọmọ pé ní tòótọ́ ọ̀rọ̀ sí orí ayé jíjọ ni lójú Ọlọ́run ọba mi Èdùmàrè ọjọ́ gbogbo wa lójú ẹnikẹ́ni ni nígbà yẹ kó náà nìkan ni jí ju tìbí ju tòun ni Èdùmàrè tó ju gbogbo ayé lọ jí jánìgbà lọ́lọ́run ọba mi Èdùmàrè Ọlọ́run tí jánìgbà lọ́wọ́ ayé nígbà táyé bá rò wípé yes àmọ́ ṣe bẹ́ẹ̀ àwọn jẹ́ nǹkan kan jíjàngbala jùgbọ́n ni odò tí ò ṣe kánlò tí ò sì ṣe wẹ̀ tán jí jogbo kọjá orò lọ́lọ́run ọba mi Èdùmàrè nínú kí ni kò ṣeé kọ́ kò ṣeé tọ́ kò ṣeé kọ́ kò ṣeé ṣe bẹ́ẹ̀ kò ṣeé sọ pé yóò ní súnmọ́ ilẹ̀ o ọba mi àláwòrán bí ẹjẹ́ àdókè lọ́hùn-ún tí a bá ti ṣe bẹ́ẹ̀ tá a bá ti wo orin ìtàn á wà ṣe bẹ́ẹ̀ á bọ̀ sábàlá gbé ìyẹ̀wò pẹ̀lú àlejò mi tí ń bẹ̀ ní agbára lónìí ẹ wò ó gbogbo ẹni wàràwàrà ansan bọ̀ ẹ̀rùn àgbẹ̀ àmì ìlàyé ọ̀rọ̀ ẹ máa ṣe kíni ẹ máa fọ́ ẹ máa bù làbà ẹ máa bà láàbù lù mo ń lọ mo ń bọ̀ mo tí ì dé. iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi
iṣẹ́ la fi ń dẹni gíga Sówónyá pẹ̀lú dókítà Ọlámídé Àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àárẹ̀ rẹ̀. ṣé wọn pé nínú orin dókítà Ọlámídé you know very sure that I said ẹ mọ̀ pé tí bá ti ń ṣèbù báyẹn ó yẹ kẹ́ ti mọ̀ pé mo ti gbé gbogbo ilẹ̀ ti mọ̀ pé ọjọ́ kejìlélógún nínú oṣù kẹrin náà lọ́jọ́ ìbí dókítà Ọlámídé 22nd of April every year lágbára ọlọ́ọ̀dẹ̀ lélẹ́yìn afọlíṣẹ́ tí ọdún tó kọjá nàbí a tún ti ń pò pọ̀ dókítà tún ti ń pò ní ìní ìpọ̀ fún ti ọdún ìlágbára ọlọ́run ò sì ní jẹ́ kó yẹ àìráyè yìí náà ni wọ́n ráyè la mi ò ráyè nìkan lọ́wọ́ ṣàánú mi ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ àtòní wọ́n mọ̀ fún ẹgbẹ́ náà fún mi wọ́n fún mi wọ́n gbogbo ẹni tẹ̀sí ń pè wá láti ibì kan sí ibòmíì fún orin fún MC gbogbo yín pátápátá iná ni mo kí thank you very much torí tí ò bá sí ẹ̀yìn kò sí níta máa pè ní dókítà Ọlámídé kàmá sọ́wọ́ ń gbòòrò síbẹ̀síbẹ̀ ẹ̀ tún mú ní owó ẹlòmíràn tí mo kà dókítà má bínú owó flight yẹn ó yẹ kí n dọ́bù ẹ̀ ní àmọ́ ìjọ dákun má bínú mi ò ní mọ̀ọ́chì lọ́nà ní kí ni ẹ̀rọ náà máa wà considerate ẹ̀rọ àgbẹ̀jẹ̀ pé owó flight lásán ibi tó ayé lè jẹun kéèyàn má ti sanwó sẹ́gun olúwa rẹ̀ sọ pé àti ẹ̀mọ́ ẹ̀ bá ṣènáwó lásìkò yìí iṣẹ́ ló ṣe láyé cashless policy tó lé ara rẹ̀ nínú nǹkan ọlọ́run ni tọ́lá lóde tí mo nílé agbára fún tòní handsome boy tí mo tún lè pè ní handsome man ṣe rí tọ́lọ̀ ń bá dáàyàn kọ́ dáàyàn pé àwọn áńgẹ́lì kan lọ́dọ̀ ẹni bá ń sọ yìí ọlọ́run gangan ni gbajúgbajà olórin jùjú a máa kọrin ẹ̀mí náà nígbà tí àkókò tí ó bá pè fún un ẹni tá à ń sọ yìí ti rìn. He has gone far. He has gone abroad, Nigeria, everywhere. Kọ́wá ni pé dókítà Ọlámídé sọ pé tó ó ń gbèrò ẹ̀mí wá sórí ètò ó yẹ kẹ́ ẹ mọ̀ yìí pé ẹni tọ́lọ́wọ́n bá mi ti ń gbà fún ni. Tí wọ́n ń sọ̀rọ̀ nípa orin jùjú lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nílùú Àbújá yìí ẹni tí a gbọ́ wá lónìí ó náà jẹ́ ọ̀kan pàtó lára àwọn tí gbogbo ayé ń wò pé ọlágbára pọ̀ tí wọ́n sì máa ń gbọ́ orin dókítà ṣáà tí wọ́n ti orin dókítà Ọlámídé kan tí mo compose eléyìí yóò ti tó bíi ọdún mẹ́wàá sẹ́yìn báyìí ìtọ́dún mẹ́wàá ọdún bíi méje sẹ́yìn báyìí tí dókítà Ọlámídé ti compose ẹ̀ àròjà onímọ̀jẹ̀mú ọba ògo ṣé ẹ rántí ẹ̀yin náà ti rántí èèyàn ẹni tá àwọn agbéra lẹ́yìn ó kàn ó ṣe bẹ́ẹ̀ ọba àmọ́ yíyan akọrin fún àmúmi ògbòwò ògbòwò tọ́lọ́ntàn Michael Àròjà ẹ bá mi káwọn ará lé. mo kí gbogbo ará lé mo kí n pé ẹ káàsán ojú tẹ fi ń wà ò ní fọ́ àmín bẹ́ẹ̀ ni etí tẹ fi ń gbọ́ ò ní di àmín mo dẹ̀ fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti tọ̀ṣútọ̀ṣú kí àti tòǹdó àti tọ̀yọ́tọ̀yọ́ àti tèkìtìtèkì tèkótèkó gan pàápàá tó mú. dókítà Ọlámídé. ẹ ṣeun àdókò ẹ bá mi bá kọ yín fún gbogbo ará lé ní àbájì gan ní skunkẹlẹ tòótọ́ ní tọ̀tọ̀rítọ̀tọ̀ ní fèrègidì fìyín. èmi náà pè ní Prince Michael Àròjà kọ́ìnkọ́ìn. kọ́ìnkọ́ìn nígbà tó kọ́kọ́ fi kọ́ìnkọ́ìn yẹn sí wọn kọ́ìnkọ́ìn ayin ara ọ̀túnba akéwì kò sá. gba amúlùú gbogbo Àbújá akéwìjẹ àwọn ọmọ ológun Rainbow. akéwìjẹ àwọn ọmọ ológun Rainbow ìyẹn ni pé àwọn ológo tí ògo wọn ṣe one sided àwọn ológo tó ògo wọn ṣe kọ́lọ̀ kan àwọn ológun tó ṣàprápá tó ṣànọ́mà ó ṣàprápá lára mi o. ọ̀dà Prince Michael Àròjà kọ́ìnkọ́ìn ọmọ ìlú ibo ni Prince Michael Àròjà kọ́ìnkọ́ìn. Ọ̀ṣun. níbo nípínlẹ̀ Ọ̀ṣun. Ìpẹ́tùmọ́dù. Jìnnà sí Ìjẹ̀ṣà káyì ràyàràyà ẹ̀yin Ìpẹ́tùmọ́dù ẹ̀yin Ìpẹ́tù ẹ̀yin Ìjẹ̀ṣà ẹ̀yin Iléṣà gbogbo yín pátápátá àwọn ọmọ ilé rẹ̀ o láti ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúwàbí kọ́ nù ìpínlẹ̀ Adélékè nù ìpínlẹ̀ Oyètọ́lá ọ̀làgbára pọ̀ ibẹ̀ ni ojúmọ́ ti ń mọ́ wá nílùú bàbá mi kábíyèsí aláṣẹ òòṣà fúnra rẹ̀ Ọ̀ọ̀nìrìnṣà Adéyẹyè ọ̀dà nípínlẹ̀ Ọ̀ṣun lẹ̀ tí wá ẹjẹ́ wò báyìí yàtọ̀ sí iṣẹ́ tó gbé yín wá síbí lónìí èèyàn kànyìnkànyìn ǹjọ́ níṣẹ́ mi ti Prince Michael Àròjà kọ́ìnkọ́ìn ọ̀túnba káfàtà tí ó ń ṣe yàtọ̀ síṣẹ́ orin kíkọ. mo dúpẹ́ lọ́wọ́
ọ̀gá mi kan tó fi ṣẹ́ ẹ̀ sí mi lọ́wọ́ ká máa talẹ̀. kẹ́ ẹ máa talẹ̀ Bẹ́ẹ̀ni. ká máa talẹ̀ kẹ́ ẹ máa ra lẹ̀ kẹ́ ẹ máa talẹ̀ kẹ́ ẹ máa ra lé kẹ́ ẹ máa talẹ̀ ẹ tún ṣe yíùn náà. Bẹ́ẹ̀ni. Allahu Akbar. ọ̀dà lẹ́yìn yíùn ṣó tún níṣẹ́ míì tí Prince Michael tó ń ṣe. orin ló jókòó. orin ló tún kù. ọ̀dà ó tó dé pé àwa wọnú orin ní rabaji gan ní skunkẹ́lẹ́ tòótòótò. Prince Michael ẹ lọ́mọ ìpínlẹ̀ Ọ̀ṣun nìyí ṣé ọmọ ìpẹ́tùmọ́dù ní bàbá àti màmá ni àbí màmá ní ìpẹ́tùmọ́dù tí bàbá jẹ́ bòmí àbí bàbá jẹ́ ìpẹ́tùmọ́dù tí màmá jẹ́ bòmí. bàbá ní ló wá láti Pẹ́tùmọ́dù. níbo ni màmá ti wá. ìyá wá láti Ìlà. Ìlà Ọ̀ràngún Bẹ́ẹ̀ni. ká yàbàyàbàyàbà. ṣàrí lónìí ẹ forin kí bàbá yín ẹ sì forin kí ìyá yín ẹ má wàá ṣe pàṣíà torí mi fẹ́ gbogbo yín báyìí ní ìsìn béèyàn bá ti gbé yín wá ìṣẹ̀lẹ̀ ẹ̀ràn rí mọ́ ìyá bí ẹni pé ìyá nìkan ni sáá ẹ má ṣe tẹ́ ẹ bá ṣe pàṣẹ àwọn èèyàn ọjọ́ ọjì yín ọ̀dà ẹ jẹ́ wá wò báyìí ọmọ Ìpẹ́tùmọ́dù ọmọ Ìlà Ọ̀ràngún Prince Michael Àròjà kọ́in ìgbà wo ọdún wo oṣù wo ńlẹ̀ ti bẹ̀rẹ̀ orin kíkọ kó tó di pé ẹ tẹ̀ wá sọ ọ́ di iṣẹ́ tẹ̀ fi ń ṣiṣẹ́ ṣe ìgbà wo lẹ ti ń kọrin. tí bá ní kí n wò dáadáa mo jẹ́kun láti inú oyún wa o. mo máa ń ṣèkì inú ìyá mi báyìí. ẹ má bínú ọ ẹ ń ṣèkì inú ìyá láti inú oyún. láti inú oyún. lẹ́bí ń kọrin. ṣùgbọ́n bàtà wa tí ìyá mi pọ̀ mí sílẹ̀. yes sir. kí n má parọ́ kí n má fagùn. mo ti bẹ̀rẹ̀ orin láti 2000. láti 2000. but nígbà tí mo wá gbé tí mo wà lórí stage is 2003. tẹ́ ẹ ti wà lórí stage ní 2003 àmọ́ ẹ ti ń kọrin láti 2000. láti yẹ 2000 ogún ọdún ti lé mẹ́ta sá. bẹ́ẹ̀ni. ọmọ yẹn ti lọ ilé ọkọ ti bímọ tán ayábayábayába wọ́n ti pé 2003 gbogbo àwọn tí wọ́n máa ń bẹ nínú ẹ̀kọ́ àfọ̀n local government nípìnlẹ̀ Ògùn wọ́n máa já mi ní rọ́bà yìí ní chọ́ọ̀chì bàbá wa prophet Aborode Paul eléyìí tí ó jẹ́ C&S Church ẹ̀rí tẹ̀dó nínú ẹ̀kọ́ 2003 yẹn ẹ ń bá àwọn tó bá wà ńbẹ̀ ńgbà náà àwọn tó dọ́mọ kékeré ńgbà náà ti dàgbà ní ìsìn ńgbà lọ lórí òkè láti ní sọ pé ọmọ rẹ lélẹ́yìn ọ̀rẹ́ mi ni sọ́mọ tá a dídú ẹjẹ́ jí 2003 rẹ̀ ẹ̀ tí wọ́n bá wà ńgbà náà wọn kẹ́ ìgbà náà làwa náà bẹ̀rẹ̀ sí ẹ rántí Michael sọ rántí ọ̀dà ẹ ti bẹ̀rẹ̀ láti 2003 láti 2000 lẹ́sìn tí ń kọrin bẹ́ẹ̀ni. ìlú ìbúlẹ̀ ti bẹ̀rẹ̀ àbábùjá ilẹ̀ ti bẹ̀rẹ̀ orin kíkọ. Èkó mo ti bẹ̀rẹ̀. Èkó lẹ gbé bẹ́ẹ̀ni. agbègbè ìbúlẹ̀ gbé lẹ́kọ̀ọ́. Bàrígà. Ṣómólú. bẹ́ẹ̀ni. káyàbáyàbáyàbá ẹ má bínú ṣé bàbá àti màmá ló bẹ́ẹ̀ yín lọ bẹ̀ ní àbẹ́yìn lẹ lọ sẹ́kọ̀ọ́ fúnra-yín. ibẹ̀ ni wọ́n forí mi sọlẹ̀ sí. ibẹ̀ ni bàbá àti màmá ń gbé. bẹ́ẹ̀ni. ọ̀dà ẹ wá jáwọ́ báyìí nígbà tẹ wá bẹ̀rẹ̀ orin 2000 ṣé bàbá àti màmá fọwọ́ sí ńgbà náà àbí kò yí sí. ìyá mi fọwọ́ sí ṣùgbọ́n bàbá ò fọwọ́ sí o. ayábayàbá. ó ní mechanical engineering kì í ṣe. bó tó gbìyànjú náà o. ó gbìyànjú mo lọ Polytechnic of Ìbàdàn. ẹ ń lọ Polytechnic Ìbàdàn Bẹ́ẹ̀ni. ilé ìwé gbogbo ìṣe Ìbàdàn Bẹ́ẹ̀ni. kí lẹ kà mẹ́ mechanical engineering. tí wọ́n fẹ́ kẹ́ ẹ kà ń bẹ́ẹ̀ni. ẹ sá lọ kà á Mo sá lọ. ṣé ẹ jáde mi jáde o. ẹ sá kó ND2 mo ti sá lọ. ẹ sá lọ. torí kò sí owó àti fọ́dámù. bẹ́ẹ̀ wọ́n sá wá sàbújá. láti bẹ̀rẹ̀ tí wàá sáwásá kì í ṣe pé kò wù yín láti parí owó tí ò sí ni. owó tí ò sí ọ̀dà bàbá ò fẹ́ kẹ́ ẹ kọrin ńgbà náà bóò lẹ ṣe á ṣe é tí ẹ fi rí ìyọnu bàbá àbí wọn gbà títí dòní náà. ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí bàbá máa gbà mo wà ní chọ́ọ̀chì kan ní area 1 ní Àbújá ìdúró mi. ìgbà tí mo kúrò níbẹ̀ mo lọ sọ ní chọ́ọ̀chì kan ní Lúgbé. wọ́n pe ẹni Agbájí. yes sir. ibẹ̀ ni mo ti gorí òkè. ẹ má bínú ṣọ́ọ̀ṣì wo lẹ̀ ń lọ gan-an. K&S. Kérúbù àti Séráfù Bẹ́ẹ̀ni. ẹ tẹ̀ wájú gbà tẹ́sí ọpẹ́ gorí òkè wọn àwọn òfìsẹ́ orí òkè Ìgbòho àbí ti Àgélú àbí tàbàrí Mùtápà àbí tọlọ́nkọ́lé ọ̀dà ó ti yé mi báwọn. so láti bẹ̀ ni wọ́n ti pé ọmọ àwọn gorí òkè kẹ̀. irú orí òkè wo ló gùn. ìgbà tí ìyá mi máa dé sàbújá bàbá mi náà wá wọ́n ní
pé látìkò mo ti ń kọ́ ni ẹjọ́ pé wọ́n fẹ́ fún mi láàyè bòmí náà ṣáà ń jáde màá lọ kọ́ tí wọ́n ti dé bàbá mi á nà mí ó nígbà kan tó yẹ pé ó ní wíńdò kan ní ayé ìgbà yẹn ló máa ń fi kíní kọ́ báyìí kánsà ló máa fi kọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. lórí ọ̀gànjẹ́ yẹn màá kọ́ra yọ káṣá yẹn màá sọ fún àbúrò mi pé tó má ti bèrè mi bàbá ti ilẹ̀kùn má ṣe lẹ́kùn lẹ èmi á ti lọ sí ṣòro má gbà ṣòro lọ kí n tó dé bàbá yẹn má ti sùn sí ibi tó yẹ ká ẹ sùn sí. tí ó bá ní kí n fo wíńdò wọlé bíi lórí bàbá. ibi tí ìyàwó ti bẹ̀rẹ̀ nu. bàbá mi á so mi á ná mi. lẹ́kàn mo ní kí ni problem ẹ̀ school mo ní o lọ. ìyá mi ṣáà máa bẹ̀bẹ̀ fọ́mọ ilé ìgbà tí ìyá mi ṣáà ṣe títí rẹ pé yẹ tó lọ gbàdúrà tó wá rí pé ó ní ọ̀nà ọmọ yìí àti gbà ní bàbá máa ń fi mí lẹ̀ díẹ̀díẹ̀ tẹ́mi wọn bẹ̀rẹ̀ sí jáde tí mò ń kọrin bọ̀ nísìn wọn ti fara mu. àdúpẹ́ ẹ wá jẹ́ àwò báyìí láti ẹlẹ́ẹ̀sá wá sàbújá ẹ wá bẹ̀rẹ̀ orin kíkọ ẹ kò rí òkè ẹ dé àdúpẹ́ nígbà tẹ wá bẹ̀rẹ̀ irú orin wo lẹ fi bẹ̀rẹ̀ àti pé orin wo gan lẹ ń kọ báyìí. nígbà tí mo bẹ̀rẹ̀ orin ẹ̀mí mo fi bẹ̀rẹ̀ bíi kí n máa kọrin láti church sí church bíi anniversary orin ẹ̀mí ká máa lọ ṣòro bẹ́ẹ̀ ìgbà tó wá yá èmi náà wá jókòó èmi náà wá rí pé jẹ́ kí n ṣe ìrẹsà fúnra mi ó wá dé pé kí n mú orin ẹ̀mí àti jùjú orin so tó bá ti kọ jùjú díẹ̀ máa fi orin ẹ̀mí sí. ẹ forin ẹ̀mí sí ọ̀dà àṣẹ méjèèjì ní ìsìn láti 2003 tó fi wá dàkókò yìí ẹ ti wá di olórin gbajúgbajà ayé mọ̀ yìí níbo ni kọ́ńkọ́ń ló ti wá wá. àwọn fáǹsì mi kan ló ṣọ̀tì ẹ̀ kọrin ni. ok kọrin tọ́wọ́ àti wọ́n pè wọ́n á ní pé kọrin ẹja wọn á ṣẹlẹ̀ kọ́ńkọ́ń. ní kọ́ńkọ́ń fi wá. wọ́n ti jáde wá. ọ̀dà Prince Michael Aroja kọ́ńkọ́ń ó yẹ kí n fi kọ́ńkọ́ń yẹn sangbà sójú. torí lónìí pẹ́pẹ́ yọ ọ̀pọ̀ mọ́ ìbéèrè pọ̀ ńlẹ̀ kó tó wá di pa lọ síbẹ̀ ǹjẹ́ ó láwọn track tàbí single tí ẹ ti ṣe yàtọ̀ sí pé ẹ máa jáde lọ ṣọ láwọn track tàbí single tẹ ti ṣe àbọ̀ ní nǹkan tẹ̀ ń fojú sọ́nà sí láti ṣe. ó ní orin ẹ̀ máa tó jáde à ń ṣe ń pò pọ̀ ni ṣùgbọ́n màá kàn fi mẹ́ta lẹ̀ so à ń pò pọ̀ ni gbogbo expectation wa ni pé before April kó ní jáde. kẹ́ ẹ gbórin jáde. àgbéjáde. lábùjá yìí. lábùjá yìí. Allahu Akbar Allahu ẹ wà polówó ẹ̀ hàn yín náà bẹ́ẹ̀ láyé ọ̀hún ọ̀dà ẹ já ṣe báyìí lára àwọn orin ẹ forin kìmí o èyí ò lápá abẹ́yùn ẹ forin kí màmá tó bí yín lọ́mọ ẹ tún wá fi orin ẹ fi kí bàbá tó bí yín lọ́mọ àmọ́ kó tó dìgbà wọn lára àwọn track tẹ̀sọ̀ iṣẹ́ ilé fún alẹ́yọ kan ń bẹ̀ náà káti ẹ̀ kọ́kọ́ tọ̀ wò káwọ́ bó ti rí. àkọlé orin ẹni ọba tó ju gbogbo ọba lọ. ọba tó ju gbogbo ọba lọ ẹ tẹ̀wájú. ọba tó ju gbogbo ọba lọ. ọba tó ju gbogbo ọba lọ. ṣebí wọn ní Genesis gbogbo ọba. làzíà kò máa sẹ́ńlẹ̀ mìíràn. ọba tó ń gbàdọ̀ balẹ̀ gbogbo ọba. ìbàrẹ̀ kábíyèsí lẹ́yẹ. ọba tó ju gbogbo ọba lọ. ṣèbàdé ọba tó ju gbogbo ọba lọ. ọlánilé ṣebí bàbá ní Genesis gbogbo ọba. láìsí ọmọ máa sẹ́lẹ̀ mìíràn. ọba tó ń gbàdọ̀ balẹ̀ gbogbo ọba. àròjà ìbàrẹ̀ kábíyèsí lọ́gbẹ́. ẹ má lọ jùlọ sá. tẹ̀m̀bẹ̀rẹ̀ mo tún wọlé ẹ̀mí. àwa fi kan síbẹ̀. olùwà àwa ọmọ rẹ̀ dé. láti fìyè fún wọn. lórí ẹgbẹ́ Àròjà. àwa fìyè fún wọn. olùwà àwa ọmọ rẹ̀ dé. láti fìyè fún wọn. lórí ẹgbẹ́ ọmọ Àròjà. àwa fìyè fún wọn. ara. ọ̀rà
àlejò kan wà ń bẹ̀ o. yes sir. àlejò yẹn ní agbára gan. ó pọ̀ jù. kọ́ máa lọ kọ́ sílẹ̀ o. ẹ gbàgbé bó ṣe ń lọ ibi tá a wà yìí gbàgede ni ẹ tẹ̀ wájú sà. orin mi ìlú mi èdè mi àṣà mi ijó mi orin mi ìlú mi èdè mi àṣà mi ijó mi èmi Michael Aroja o ẹ̀mí mímọ́ ló gbé wá bóyá ẹ̀mí ọ̀run sọ̀rọ̀ kalẹ̀ ẹ̀mí ọ̀run sọ̀rọ̀ kalẹ̀ mo ní ẹ̀mí ọ̀run sọ̀rọ̀ kalẹ̀ bàbá o ẹ̀mí ọ̀run sọ̀rọ̀ kalẹ̀ ó sọ kalẹ̀ ní yàrá òkè ó sọ bẹ́ẹ̀ dìbò sí bàbá ẹ̀mí ọ̀run sọ̀rọ̀ kalẹ̀ wàrà bálí ìfani kúlì ìjà ìlí ní sàábì ní ìfani ẹ̀mí ọ̀run sọ̀rọ̀ kalẹ̀ ọlọ́run Mósè orí mọ́ládé sọ kalẹ̀ sọ́dọ̀ mi ọlọ́run ẹ̀mí ọ̀run sọ̀rọ̀ kalẹ̀ ọlọ́run dókítà Ọlámídé sọ̀rọ̀ kalẹ̀ sọ́dọ̀ mi kápátìrì ẹ̀mí ọ̀run sọ̀rọ̀ kalẹ̀. ó ń ṣe ní àkàwàkà ó ń ṣe ní ìdíjìkì ó ń ṣe ní ìrùn ló ń gba skiyaski. ó wá ṣe ní kí n máa jókè. ká má lọ síbẹ̀. ọjà ṣe báyìí báyà ṣé a lè ní kí Michael Aroja àti gbogbo àwọn ọmọ rẹ̀ kí wọ́n kó gbogbo nǹkan ìlú igbó gbogbo ẹ̀ kí wọ́n kó wa káwá dá alẹ̀ láìsí báyìí. wo inú mi á ti lọ dùn jù. àwọn ọmọ wò mí lébà tó ń pè ọ̀gá ló wà yín bàbá. wọ́n fẹ́ tẹ̀lé wa pé kí ni mo kọ́ lọ náà. wọ́n ti fẹ́ wọn bọ̀ ọ̀rọ̀ sáyé wọ́n mi. ẹ tún dájọ́ fún wa lè. kò sí wàhálà. ìjọ máa sọ̀kalẹ̀ méjì ọ̀hún. ẹ ṣọ́ ọ̀làgbára yóò lágbára èmi náà ti mọ̀ bẹ́ẹ̀ ọ̀dọ̀ ìjà ara wò báyìí eléyìí tẹ̀ ti kọ́kọ́ ṣe yìí ná ó ti fún mi láǹfààní láti sọ wípé tẹ̀gàn ni ẹ̀ òun bẹ́ẹ̀ wọ́n lẹ́yìn oníjùjú ẹ̀ máa kọrin jùjú pàápàá jùlọ ẹ jẹ́ mú báyìí wọ́n lẹ́yìn tẹ́ ẹ jẹ́ ọmọ ṣọ́ọ̀ṣì Kérúbù àti Séráfù pé ẹ máa ń lo nǹkan mọ́ra tó wùn yín wọ́n fi dùn bó o ní ṣe èwo lẹ́yìn lò tẹ́lẹ̀ fún dókítà Ọlámídé náà ń bẹ́. kí n má parọ́ o kí n má jalè. yes sir. kò sí nǹkan à ń lò tó bá ti pè gan ní talent ni 2+2 tó bá mọ̀ tó bá jí ẹ̀ o lè ní 4. bẹ́ẹ̀ni ṣùgbọ́n tí talent ìwé bá ti wà lórí tó bá jí hàn pé 2+2 kò ní wáyé a ní 4 ni kó tẹ̀ tó yá a ní pé 4 ó wá lè yàn lẹ́yìn ìgbà yẹn so talent yẹn ti wà lọ́dún yẹn tọ́lọ́ ń fún àwọn tí wọ́n pé wọ́n ń kọ àwọn ni wọ́n máa tún lo nǹkan ìlú ìsọ̀rọ̀ tí wọn ṣùgbọ́n tó wọ́n bẹ́ láti ọ̀run wá láti fún oníkálukú kò síbi tí ò ti lè kọ́. kò síbi tí ò ti lè kọ́ ọ̀dà ẹ jẹ́ àwò báyìí ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ Kérúbù àti Séráfù ṣé bàbá àti màmá ṣé Kérúbù àti Séráfù ni wọ́n ní. the same thing náà nù. àdùpẹ́ ọ̀dà ẹ wá jẹ́ àwò báyìí mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ kọrin ẹ̀mí kan ká fi èdè ká fi wọnú ẹ̀ lọ mọ́ra wọn kí n mọ̀ bóyá jùjú ò tí ì gba gbogbo ẹ̀ lọ́wọ́ yín káwọn yẹ pé jùjú ti gba gbogbo ń já ń gbè ní tó mo gbọ́ bẹ́ẹ̀ pèbè fọ̀ ní àárín kan wọ́n ẹja wo bí yóò ṣe rí orí ẹ̀mí kan iná ní ẹ̀kẹ́ ẹ̀kọ́ káwá fi kẹ́ẹ̀fèdè sí káwọ́ bí ó ṣe rí. onígbà olúgbòhùn tẹ́wọ́ gbóhùn ẹ̀bẹ̀ ni ó bàbá mo wá dògbò rẹ̀ mú yé wòye sáyé mi fún mi Èdùmàrè dájí ó wá yé ọba olùgbòwò rẹ̀ ké mo mú ọpẹ́ mi wá fún ọ mo wá jẹ́wọ́ oore rẹ̀ Ọlọ́run Àròjà gbọ́ olúgbòhùn tẹ́wọ́ gbóhùn ẹ̀bẹ̀ mi ó bàbá mo wá dògbò rẹ̀ mú fòye sáyé mi fún mi gbọ́ ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ lẹ́yìn tí bàbá aládùúrà tọ́ kẹ̀dà máa ṣe gbogbo ó lè kúrò níbẹ̀ ó dúró lẹ́gbẹ̀ẹ́ ìsàwádà Kérúbù ẹ̀yọ́ Séráfù ẹ̀yọ́ àfipínlẹ̀ lélẹ̀ lórí òtítọ́ àfipínlẹ̀ lélẹ̀ lórí òdodo. Ọlámídé àwọn ọmọ Mósè ń bọ̀ aláàyè
ọmọ Mósè ń bọ̀ èèyàn Lámídé o àwọn ọmọ Mósè o yá wàá kálífà mọ̀ ní kúlíjà ìlú ni sàáyẹ̀rù fàdí káníyà mọ̀ bí àmì sọ ìlítà ìjì ọlọ́run àgbélú farabi kò fàánà sàrí amánikúl. màá wọ́n yà kájọ nìyí. ọjà ń lọ jùlọ. ẹ sì ṣe ìjẹ́ wo wákàtí ọkùn ẹ ṣe ìṣẹ́jú kan péré tí ó dèédé torí pẹ́sẹ̀ ń sọ̀rọ̀ ó ń wọ̀ mí láàkín ẹ̀mí ara àwọn gbọ́dọ̀ nípa á lè bẹ́ẹ̀ àwọn ọgbọ́n kan náà ni Michael Àròjà kọ́inkọ́in tí ẹ ti lè kọrin àbí pé irú àwọn orin wo irú àwọn ibi àpèjẹ́wo náà lẹ ti lè kọrin àwọn ìlú wo náà lẹ lè lọ àbábùjá nìkan ni a lè pè é sí. kò síbi tí ò lè pè wá sí o rẹ̀tìbí àti ìlọ ṣé wedding ni ṣé ìkómọ ni ṣé birthday party ni ṣé ìṣílé ni ṣùgbọ́n òkú ti máa ń gbà ní òkú àgbà o. ọlọ́run á jàrú ọkọ̀ ọmọdé. àmì ọlọ́run òkú àgbà àti lọ sí Ìbàdàn àti lọ sí Ìjẹ̀bú àti lọ sí Àkúrẹ́ eléyìí fẹ́kùn àti lọ sí Ọ̀wọ̀ ọlọ́wọ̀ má dẹ̀ Alọ́kàbà ọ̀nà pọ̀ ọ̀dà ìwájú àwò báyìí níwọ̀nba ìṣẹ́jú 12 tó kù tà ní Michael Àròjà ǹjọ́ ní àwọn kùdìẹ̀kudiẹ àbáwọn ìṣòro tí ẹ ti bá pàdé rí àbí àwọn ohun tó tiẹ̀ ti ṣẹlẹ̀ sí nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ orin tẹ́ wò pé àwọn kìnnìún ní agbára àwọn ìdojúkọ láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀ orin àbí bó ṣe ń dùn láti bẹ̀rẹ̀ náà ní ṣe ń dùn lọ. wọ́n máa ń sọ kẹ́kẹ́ kan pé alágbẹ̀dẹ tó ń lu lójú kan àmì lórí tó tó bí òwe o. kàbíyèsí. tàbá ní pé ó rọrùn rọ ni àwọn àgbàgbọ́n tó yẹ kí wọ́n ti kọ́ síwájú bíi bàbá mi King Sunny Adé. Yes sir. àwọn kan sọ sítórì wọn ṣé Shina Peter náà ni wọ́n sọ sítórì wọn ṣé bàbá mi Ebenezer Obey ni wọ́n sọ sítórì wọn so bàbá ó le bí ká lọ ká gba eré ká débi tá a ti fẹ́ ṣeré ó tiẹ̀ níbi kan tí mo lọ́jọ́ kìnìún lọ́jọ́ pé mo fẹ́ sákò ní òun ìfẹ́ kọrin mọ́ mo forúkọ gbòmí láṣìírí. Yes sir. nígbà tá a máa débẹ̀ òkú àgbà ni sà àti toríṣẹ́ ìjẹ́kadì bẹ̀rẹ̀ orin ẹnìkan bá mi pé kíkọ́ lọ forí balẹ̀ fún ẹni tó wà lọ́rùn yẹn o bàmá rẹ̀ ni kò dùn lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí lọ ó ní ẹlọ báyìí nìyẹn o kò dẹ̀ sọ́jú báyìí lọ kí ní kí lọ́gbọ́lọ́ bá fún bàbá nígbà tá a máa bẹ̀rẹ̀ orin tá a máa sọ pé a fẹ́ máa kọrin wọ́n máa tọ́ jẹ́nìtì àwọn tó dẹ̀ wá sí ilé ọjọ́ ẹ kọrin gbogbo rẹ̀ àgùn ti bò mí àmì kí n gbélé balẹ̀ wọ̀ lọ́hùn ọkọ mi ò sọ fún mi pé ẹnìkan wá bẹ lẹ́ẹ̀kan pé kò lọ dúbọ̀ ẹnìkan o ọmọ rẹ̀ mo ṣáà ń bá ẹnjìníà wí pé ẹnjìníà kí ló ṣẹlẹ̀ ó ní àwùjọ àwọn tó kí n lọ káfíńsì àti balance o akọ̀lẹ́ kakọ̀ lọ jẹun káàdì bẹ̀rẹ̀ orin bàbá jẹ́ni tó tàn bí akọ̀ṣe wa bá mi nìyẹn pé ọmọ mi ṣèbí nìkan wá bá yín sìn pé kó lọ júbà ẹnìkan àwọn tó kafẹ́ kọrin fún ti bí ọ ti bú mi sí rè wọ́n ṣe gbé àwọn tó máa ń lo àwọn ìgbà tó máa ń lo lórí ìgbéjáde lóde káwọn ọkọ̀ máa yẹ kẹ́ni kọ́ máa ṣeré ẹni bá ní kí wọ́n owó ẹ̀ owó ẹ̀ gbà pé kí ló gbé kan gbogbo ọpọlọ mi ti lọ́kùnrin kí ilé ìbàdí wọ̀ lọ ṣé yìí ń kọrin ni ọ̀dọ́ kọrin ni ìdílé wù òkè bí mo ṣe bá ẹni ẹni pé ẹ sà ẹjọ́ tó Ọlọ́run ẹ ṣàánú mo ṣe délùú yìí ni afẹ́kọ̀ọ́rin ni mo ṣe ọ̀rẹ́ ni ó ní ṣèbí wọ́n sọ fún mi tẹ́lẹ̀ kó wá bá mi ó ní máa ní má bínú sáà ọmọ ìkẹyẹ nìṣẹ́ wọ́n sáà ni mo ń lo fún ọmọ ètò wálẹ̀. alágbára. bàbá bó ṣe bú yẹpẹ ẹsẹ̀ fún mi ni àṣọ tẹ jẹnẹrétọ̀ mọ́lẹ̀ ni ó bá yẹ báyìí ó bá ní kí n gbà. bàbá ó ní kí n lọ dà sí jẹnẹrétọ̀ èmi kàn fi gbogbo ara dà sí happy life báyìí tó ń jẹ́ ìjẹ́ ìbátan o báyìí bẹ̀rẹ̀ sí kọrin ni. bàbá ti máa ní pé ó kò easy o. àdúpẹ́ ó ní orin èjìrí àdìtú ògo kan èjìrí àdìtú ògo anasaf tó kọ ó ní ènìyàn ló ní sítórí o
ọba olúwa ló ní glory táyé ń wí ènìyàn ló ní torí ó ní jẹ́ kí glory yẹn sọ story mi adúpẹ́ pé glory ọlọ́run ó ń sọ story ayé yín ẹlẹ́ẹ̀kejì kó tó di wípé àwa kí bàbá àti màmá kí dókítà Ọlámídé náà ǹjẹ́ ó ní àwọn ohun tó wá múnú yín dùn tẹ̀ fi ń tẹ̀ wájú pé ó ní iṣẹ́ èyí ní filẹ̀. àwọn Yorùbá pè kàn pé èèyàn wá owó lọ ó wá pàdé ìlọ́nà kò ní bí kí èèyàn kọrin kí orin wà lára ẹ̀ kó kọ́ pẹ̀lú kó máa kọ́ kó máa lejú bí mi ìwà wọn sì ṣe ló wà ní kí n máa jó bẹ́ẹ̀ ni torí orin yẹn ti ń gùn ó ti ń gùn yìí so kò síbi tí n bá dé ìyẹn pọ̀ kí olówó kan tó kó sí báyìí kí n máa bọ̀ kí n máa wọlé bọ̀ ẹ̀gbọ́n pẹ́sìmọ́tà ló jà máa bọ̀ mọ́ àpẹ́ ṣé orin náà ló jẹ́ kí n máa dé gbogbo ìgbò yìí wọ́n rò pé ìgbà tí mo wá pe ìyá ń pè mọ̀mọ́ ẹ bá mi wò dáadáa ṣé orin yìí náà ni ọ̀nà mi ìgbà tí ìyá máa wọlé orin náà lọ́nà ẹ o èmi náà wá gbàdúrà ọlọ́wà ní kó yẹ pé orin náà ni ọ̀nà ṣùgbọ́n ó rí àdójúkọ ṣùgbọ́n ó máa yege ń bẹ̀. tọ ọ̀dà ẹjọ́ bẹ̀rẹ̀ ní sàn-án ní ràbájì gan ní skunkẹ́lẹ́ tuntun Prince Michael Aroja kọ́ínkọ́ín ẹjọ́ bẹ̀rẹ̀ látòrí ìṣẹ́jú àáyá mẹ́wàá mo fẹ́ kẹ́ ẹ fi orin ẹ̀mí tí ń bá kọ òun lẹ́wà fàáyà sí láàrin ìṣẹ́jú àáyá mẹ́wàá that is 10 seconds tàbí bíi 20 seconds ṣáá tẹ́lẹ̀ bá ti kọrin ẹ̀gbìn ẹ̀yìn wà ṣe bẹ́ẹ̀ ẹ fàáyà sí bàbá gbọ́ pẹ́ mi gbà mo wà láyé bàbá gbọ́ pẹ́ mi gbà mo wà láyé o òkú mi kò lè yíyan o òkú mi kò lè yíyan o bàbá ẹ̀ sílẹ̀ wà mìíràn California ní sáìlú olùsọ ni yàmàrí kúlì àmáfirikún olùsọ agbẹ́wò fún ara ẹ̀ farabalẹ̀ kúlì náà sì mọ̀ alu kúlùsọ náà láwọ̀wò fún ara rẹ̀ wàmàrí fàákàní ìlà ìnàfàtì Dr. Lámídé ẹ tó bá gbẹ́ kò tó kú dì ọ́ wàmàrú fàánà bí kúlùsọ ṣe wọnú wò fún ara ẹ̀ anariku amana sati àwọn táàrí àwọ̀ kòtò yẹn àṣẹ amarufa gbogbo etí tó wá ń gbọ́ mi àti orí tó ń wò mí bí kúló ṣe wọnú ìwò ó tún wá da yẹ̀pẹ̀ náà bò ẹ̀ mọ́ bẹ́ẹ̀ fahamarufa àtìlíjà amanisọ̀hùn. ọlọ́gà àkọ́ ẹjẹ́ àkó níbẹ̀ o ó ní mo ṣe Olúmọládé ní olùkọ́ wa ọlọ́run rán sáyé láti dẹgbẹ́rí sílẹ̀ kí ló sọ Kérúbù Séráfù ló sọ orúkọ ẹgbẹ́ náà Kérúbù Séráfù ló sọ orúkọ ẹgbẹ́ náà àṣàwọlá àràbàntẹ́lì mi wọ́n ló kára gàǹgà jábìlì kámúntì ọlọ́run tó náà yóò dodo gbogbo ọ̀dà mo bá kẹ́ forí kí bàbá náà kẹ́ tó kí màmá ẹ̀ ṣọlẹ̀. ẹ jẹ́ àgbẹ̀ báyìí. Bámidélé ò tọrọ aṣọ lọ́wọ́ wọn Akínyẹmí ò Jàjàngélé Bámidélé ò tọrọ ẹ̀wù wọ̀ lọ́wọ́ wọn o Jàjàngélé bí wọn lógún ẹrú Akínyẹmí ò ní wo bẹ́ẹ̀ Jàjàngélé bí wọn ní wọ́ Akínyẹmí lọkọ ìyá wọn o Jàjàngélé Bámidélé o kò sọmọ ọ̀nà tí ó jọjẹ ìyá ní wúrà iyebíye tí ìyá kò lè fowó ra Esther ìyá ní wúrà iyebíye Folúkẹ́ màmí tí ìyá kò lè fowó ra mọ́mì ó lóyún mi fóṣù mẹ́sàn-án ó pọ́n mi fóṣù mẹ́ta ìyá ní wúrà iyebíye tí ìyá kò lè fowó ra. Ìyá mi máa ń láìkò orin kan láti máa gbọ́. Yes sir. Torí ọjọ́ ta ni ó ti bẹ̀rẹ̀ church yẹn. Okay. Lọ Màríà Ògúnyọyè. A ní pé ẹ̀rí wá bí tàtijọ́ ẹ̀rí wá bí ti gbani ọba ẹ̀rí wá kò yí padà ẹ̀rí Ògúnyọyè ẹ̀rí wá bí tàtijọ́.
tiki gẹgẹgẹgẹ yẹ tiki gẹgẹgẹgẹ àrẹ́gà Prince Michael àrẹ́gà kọ́ínkọ́ín téèyàn bá sọ fún mi wípé ẹ ṣògùn orin mi ò ní sọ pé rọ́ èmi ò gbà wọ́n gbọ́ torí kẹ́yìn ò tó máa pò nǹkan pọ̀ kóhùn ò tó dùn bó ṣe dùn yìí ó níbi tẹ́ ẹ ti bá dé ó wá kun dókítà Ọlámídé sábàárì orin dókítà Ọlámídé hùn ẹ bá rẹ mú látọ̀dọ̀ bàbá King Sunny Adé tí ẹ lọ lẹ́ẹ̀kan ńbẹ̀ ní kẹ́ ti wá lọ mú kẹ́ bá mi ẹ kí dókítà náà. dókítà ọba tó ṣoore fún ẹ ṣoore fún mi ó ṣoore lójoojúmọ́. dókítà ọba pọ̀ má ti kà lẹ́yìn adúró gbọ̀ngbọ̀n lẹ́yìn aṣòótọ́ Ọlámídé o kò jẹ́ ronú ibi rárá. dókítà the merciful God ó ní máa fi jóyin bàbá máa fi jóyin ọba ògo máa bàtẹ̀ wọ́n yín lẹ́dùnmọ̀rẹ́ ọba mímọ́. dókítà ẹ bá mi ra bàbá fún ọba ògo jẹ̀rẹ̀ ọba tẹ́rẹ̀ kárí ayé. ṣé rí àwọn kan ń bẹ nílé agbára kọ́ má máa jowú kọ́ má lọ dìlítì rìkọ́ọ̀dù mi ẹ bá mi fi orin kí Emino ẹ bá mi fi orin kí Gerard ẹ bá mi fi orin kí Idris Emino Gerard Idris ẹ fi orin kí wọn náà torí wọn lè dìlítì rìkọ́ọ̀dù mi nítorí wọn jowú jù balẹ̀. ẹ̀rọ bá mi kí Gerard yóò ní yẹmi lẹ́ òṣàyìn èèyàn Michael Aroja mi pẹ̀lẹ́ kó sọ́mọ náà tí ó jọ ṣe bá ṣe máa kọ́rè nítorí Gerard gbọ́dọ̀ handsome bọ̀bọ̀ yéyéyé bọ̀bọ̀ Gerard ló ní pé ìwọ ló dára báyìí jójójójójó Gerard ṣo lè náwó yẹn tán ṣo lè náwó yẹn tán Gerard ṣo lè náwó yẹn tán ọkẹ mi nò ṣo lè náwó yẹn tán Emino ṣo lè náwó yẹn tán Emino ṣo lè náwó yẹn tán Emino. Idrisu ló pariwo pé ó yá sáré pápẹ́ talẹ̀ ni tó ṣe bí ọba lórí ayé o ẹ̀dá tó ṣe bí mi tó ń dẹ̀mọ́ sí ni tó wú lọ tó wú bọ̀ ọ̀dá tó ń dẹ̀mọ́ sí ni tó ń gara sí ni tó wú lọ tó wú bọ̀ ó yá wú lọ tẹ́bọ̀ wú lọ tẹ́bọ̀ wú lọ tẹ́bọ̀ wú lọ àbórí ń ta wọ́n. ó lágbára kan Michael Aroja àkókò ti lọ ìṣẹ́jú àyà ẹyọ kan péré ra ní that is 1 minute ẹ dákun ẹ bá mi dágbére fáwọn ará ilé pé ẹ tún wá wá lọ́jọ́ mi ẹ bá mi dágbére fún wọn. mo kí gbogbo ojú tó ń wò wá mo dẹ̀ kí gbogbo ojú tó ń gbọ́ wá mo fẹ́ fi àsìkò sọ fún yín pé ó dàbọ̀ a tún padà bọ̀ káàbá tún máa padà wá àwa wá tilétilé àwa fún wọn ní gbogbo àjò ẹ fún wọn tán a fún wọn ní just like that. ẹ wò ó títí ẹjọ́ ìjọ tá a tún jẹ máa pàdé Samuel Olúbáyọ̀ Ọlámídé ojo pátápátá fèrè kókò ló bàtáyà pátápátá lórí àpáta fẹ́ràn pátápátá sẹ́nu jẹ́rìn akátá tó sì lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà pọ́lọpọ́ nípàtà ọlọ́run ọba mi Èdùmàrè ní kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ pọ́lọ́run ọba mi lódìdí fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ mí di ọ̀pọ̀lọpọ̀ láàrin pédépédé káfàtà ní tilé tó kọ́ ókè náà títí ẹjọ́ mẹ́jọ ọ̀hún ó ṣe kíni o ó dàbọ̀. Iṣẹ́ lòògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámídé Àjànàkú kọjá mo rí nǹkan fìrí